Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ẹ jẹ́ a ṣọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o. Ọ̀rọ̀ tí ń lójútùú bọ̀ báyìí. Gbogbo èmi là ń ganu, à ń ṣe gbá. Ọ̀rọ̀ tí ń lójútùú. Mò ń ṣeré lórí íńtánẹ́ẹ̀tì. Náà wá gbé fọ́tò bóyá àbúrò K1 ni o tàbí bùrọ̀dá K1 ni o. Mi ò lè sọ. Wọ́n wá fi woman kan báyìí tí ó jẹ́ bíi pásítọ̀ bíi olórin tó máa ń kọrin ẹ̀mí báyìí. So tán jókòó ti èèyàn Wasiu, brother Wasiu lọ́jọ́ tán ń sọ̀rọ̀ yẹn. Ṣé rí sista ẹ̀yin tẹ́ ẹ jáde tẹ́ ń ṣe tẹ́ ń sọ̀rọ̀ lórí TikTok tẹ́ ẹ kó èrò jọ tàbí lórí Facebook tí ẹjọ́ ń sọ mo cross show yẹn. Èyí tẹ́mi fẹ́ ṣe lálàyé lórí ọ̀rọ̀ yìí ni pé ojútùú ọ̀rọ̀ ti fi hàn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bọ̀dá tí bóyá bọ̀dá ni o tàbí àfáà ni o tàbí wòlíì ni o tàbí pásítọ̀ tàbí oníṣẹ̀ṣe ni tán dá yín lóhùn ọ̀rọ̀ yìí. Wàláì mo dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n ṣeun. Ọ̀rọ̀ yìí ti níyànjú. Sista ń gbà tẹ́yìn ń sọ pé àwọn àáfàá sọ ọ̀rọ̀ yìí di fracas. Wọ́n ń bá ẹbí wọn sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ṣe. Ǹjẹ́ ó yẹ kí ẹbí mi ó wà nínú ẹ̀? Torí woman tó lo spectacle ńgbà wọ́n fi ń sọ̀rọ̀ yẹn. Ó lè jẹ́ ìyàwó brother Wasiu ìyẹn K1. Ó sì lè jábúrò Alhaji K1 kó jẹ́ ìyàwó àbúrò. Ẹni tó wá tẹ̀lé wọn wọlé kódà ọ̀rọ̀ tó ti dọ̀rọ̀ fámílì kò yẹ ká lè jò bá yín gbọ́ sí. Even ìyàwó ilé kò lẹ́tọ̀ọ́ àti gbọ́ sí ọ̀rọ̀ yìí. Ntẹ́ ẹ bá gbé jáde síta ni ìyàwó ilé máa bá yín fọwọ́ sí. Àfi tí ọkọ rẹ̀ bá wọlé tó bá lọ sọ fún un pé bẹ́ẹ̀ èmi ẹ jẹ́ a ṣọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o. Ọ̀rọ̀ tí ń lójútùú bọ̀ báyìí. Gbogbo èmi là ń ganu, à ń ṣe gbá. Ọ̀rọ̀ tí ń lójútùú. Mò ń ṣeré lórí íńtánẹ́ẹ̀tì. Náà wá gbé fọ́tò bóyá àbúrò K1 ni o tàbí bùrọ̀dá K1 ni o. Mi ò lè sọ. Wọ́n wá fi woman kan báyìí tí ó jẹ́ bíi pásítọ̀ bíi olórin tó máa ń kọrin ẹ̀mí báyìí. So tán jókòó ti èèyàn Wasiu, brother Wasiu lọ́jọ́ tán ń sọ̀rọ̀ yẹn. Ṣé rí